Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń wò mí tàbí tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí yìí, mo kí yín pé ẹ kú dédé wòyí, yóò dára fún yín lórúkọ Jésù. Ojú rere àti àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ọdún tá a bẹ̀rẹ̀ tá a ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, lórúkọ Jésù, gbogbo rere tí Ọlọ́run ti ní ìpinnu fún wa, ní ti ara, ní ti ọkàn, ní ti ẹ̀mí, gbogbo ẹ̀ ni yóò tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù. Èṣù kò ní ba ayọ̀ wa jẹ́. Bẹ́ẹ̀ ni, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ibikíbi tó ti ń wò mí lásìkò yìí, jẹ́ ká kọ́kọ́ fi ẹ̀mí rẹ wa hàn sí Ọlọ́run. Gbé ohùn rẹ sókè, gbé ọwọ́ rẹ sókè. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú. Kì í ṣe mímọ̀ ṣe, kì í ṣe agbára wa. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run la fi wà láàyè. Àwọn kan wà tá a jọ ké Happy New Year. A jọ ṣàjọyọ̀ pa àwọn ọdún tuntun ni. Ṣùgbọ́n lónìí wọn ò sí mọ́. A ò fi yọ ẹnikẹ́ni, ṣùgbọ́n à ń fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run ni. Torí náà bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wá orin àdídùn bíi méjì mẹ́ta máa kọ. Olúwa mo dúpẹ́. Ọba àwọn ọba máa ṣe é. Pé mo wà láyé, pé mo wà láàyè. Olúwa mo gbé ọ̀gá. Ọlọ́run alààyè ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Àti èmi àti àwọn ọmọ, a wà láàyè, a ò sí ní ọgbà ẹ̀wọ̀n. A ò sí ní orí ìdùbúlẹ̀ àìsàn. A ò sí ní ọgbà wèrè. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. Ògo ni fún orúkọ rẹ. Olúwa ó ṣe. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Mo mọ̀re Olúwa. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Mélèé ṣáláì dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Mo mọ̀re Olúwa. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Mélèé ṣáláì dúpẹ́. Mo dúpẹ́ mo fìyìn fún Olúwa. Mo dúpẹ́ mo fìyìn fún Olúwa. Wọn ò torí mi rajà lọ́dọ̀ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fìyìn fún Olúwa. Mo dúpẹ́ Jésù ó ṣeun o. Mo dúpẹ́ Jésù ó ṣe o. Wọn ò torí wa rajà lọ́dọ̀ bàbá onípòsí. Mo dúpẹ́ Jésù ó ṣeun o. Olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni Ọlọ́run àgbáyé. Mo gbé ọ̀gá. Olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni Ọlọ́run òtítọ́. Mo gbé ọ̀gá, ẹ bá mi gbé Jésù yìí ga. Ẹ bá mi gbé Jésù yìí ga. Alágbára ò ṣe o bàbá. Ẹ bá mi gbé Jésù yìí ga. Ẹ bá mi gbé Jésù yìí ga. Alágbára ò ṣe o bàbá. Ìwọ náà máa dúpẹ́ Ọlọ́run, máa yìn, máa gbéga. Nínú ìyìn, ìṣẹ́gun á máa jáde. Nínú ìyìn, àánú á máa jáde. Nínú ìyìn, oore ọ̀fẹ́ máa ń jáde. Nínú ìyìn, ìwòsàn ń jáde. Nínú ìyìn, ohun tuntun. Torí pé Ọlọ́run fi ká máa yìn òun. Ìgbàkigbà tá a bá ti ń yin Ọlọ́run, tá a múnú Ọlọ́run dùn, ká tiẹ̀ tó béèrè gan, á bẹ̀rẹ̀ sí í ṣe fún wa. Torí pé ohun tí a dára fún nìyẹn, láti máa yin Ọlọ́run, láti máa gbé ògo rẹ̀ ga. Áńgẹ́lì tó wà ní cháàjì yìí lọ́run àti lé kúrò, ìyẹn ni Lucifer, ìyẹn ni Sátánì. Òun ni olórí akọni lọ́run, ṣùgbọ́n bàtà àti lé àwa lágbá ipò yẹn báyìí láti máa múnú Ọlọ́run dùn, láti máa yin Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí, jẹ́ ká tún dúpẹ́ pé èmi yóò máa yin ọ́, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Bàbá 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 bàbá, ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá, mo wá dúpẹ́ bàbá 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 bàbá. Ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá, mo wá dúpẹ́ bàbá. Olóore ọ̀fẹ́
mo gbé ọ̀gá. Àmín. Olúwa mo dúpẹ́ fún ìgbé ayé àwọn tó ń wò mí, tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí, lórí bàbá yẹn, màmá yẹn, arákùnrin, arábìnrin yẹn. Olúwa mo dúpẹ́ fún iṣẹ́ ìyanu tó ń ṣe lọ́wọ́ lọ́nà ayé wọn, àrà titun tó fẹ́ dánú ayé wọn, àwọn olóore, ìyanu tuntun, tẹsímọ́nì tuntun, àwọn ọ̀tun tó fẹ́ tó ti dáwọ́lé, èyí tó fẹ́ ṣe lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́, ògo ní forúkọ rẹ o. Jésù Olúwa wa. Àmín. Ọmọ Ọlọ́run tó ń wò mí àti tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mo kí ọ lẹ́ẹ̀kan sí pé yóò dára fún ọ lórúkọ Jésù. Mo fẹ́ kó o sọ fún àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ẹbí, àwọn tẹjọ́ ń ṣiṣẹ́, sọ fún wọn nípa ètò yìí. Jẹ́ kí àwọn náà kan wá gbọ́ ìròyìn ayọ̀. Wákàtí ìròyìn ayọ̀ la wà yìí. Tá à ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà tá a fi máa ń bá Ọlọ́run rìn, yóò dára fún ẹ lórúkọ Jésù. Ní àṣálẹ́ yìí, àkòrí ọ̀rọ̀ mi ni gba Jésù láàyè láti lo ọkọ̀ rẹ nínú ọdún yìí. Gba Jésù láàyè láti lo ọkọ̀ rẹ nínú ọdún yìí. Mo mú ọ̀rọ̀ ìyànjú mi jáde láti inú ìwé Lúùkù orí 5 ẹsẹ̀ 1 títí dé 11. Ó jẹ́ gbogbo alámọ̀ dáadáa. Ìwé Lúùkù orí 5 kíkà láti ẹsẹ̀ 1 títí dé 11. Mi ò ní kà torí àkókò wa, ṣùgbọ́n mo rọ̀ ọ́ tó bá ti ráyè lọ wò dáadáa kó o kà. Mo gbàdúrà pé ẹ̀mí Ọlọ́run yóò sì fi yé ọ lórúkọ Jésù. Ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni pé Lúùkù jẹ́ apẹja, ọ̀jọ̀gbọ́n ni nínú ẹja pípa. Iṣẹ́ tó yàn láàyò ni. Ó mọ iṣẹ́ yìí tinú tẹ̀yìn. Iṣẹ́ tó ti ń ṣe tipẹ́tipẹ́ ni, kì í ṣe àyàbá. Ṣùgbọ́n ní ọjọ́ yìí, ní òru yìí, ó gbìyànjú gbogbo òru, ó ju àwọn, ó ṣe, ṣùgbọ́n làálàá tó ṣe kò mú èrè wá. Àṣedànù, òru àṣedànù ni. Òru kò ṣe àṣeyọrí kankan. Bí ó lè jẹ́ pé apẹja tó mòye ni, ó mọ̀ nípa iṣẹ́ yẹn gan. Ọ̀jọ̀gbọ́n ni nínú iṣẹ́ ẹja pípa, kì í ṣe àkọ́kọ́ tó ti ń lọ ní, ṣùgbọ́n ní òru yẹn àṣedànù ló ṣe. Gbogbo làálàá ìgbìyànjú ẹ̀ kò mú èrè wá. Hallelujah. Kò mú èrè wá rárá. Ó gbìyànjú gbogbo, ó sapá ẹ̀, gbogbo tó mọ̀, gbogbo ọgbọ́n tó lè lò kò mú èrè wá rárá. Àṣedànù. Ó kàn ṣe làálàá, gbogbo wàhálà yẹn pàbó ló já sí lóru ọjọ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, Jésù nílò láti lo ọkọ̀. Ó gba Jésù láàyè láti lo ọkọ̀ ẹ̀. Nígbà tí Jésù wá máa tó lo ọkọ̀ yẹn tán, Jésù kò máa dá ọkọ̀ yẹn padà lófò. Ó wá sọ fún un, ó ní àwọn yẹn jù sínú ibú lẹ́ẹ̀kan sí. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé nínú ẹsẹ̀ 5. Ó ní olùkọ́ni, a ti gbìyànjú títí sí gbogbo òru, mo ti sa ipá mi, ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ já sí. Ṣùgbọ́n torí pé ó sọ bẹ́ẹ̀ o, nítorí ọ̀rọ̀ rẹ, màá ju àwọn yẹn sílẹ̀ sínú odò. Bó ṣe ṣe bẹ́ẹ̀ ńkọ́, ó kó àkópọ̀ ẹja tó fi jẹ́ pé àwọn ọkọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní, ó láti pe àwọn akẹgbẹ́ tó wà nítòsí pé ẹ má bọ̀, wá ràn mí lọ́wọ́. Wọ́n kó, Bíbélì ní pé wọ́n kó àkópọ̀ ẹja. Ìyẹn ní ẹsẹ̀ 6 tó fi di pé ọkọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní rì. Hallelujah. Wọ́n láti pe ní ẹsẹ̀ 7, wọ́n láti pe àwọn akẹgbẹ́ wọn tó wà nítòsí pé kó máa bọ̀ láti wá ràn wọ́n lọ́wọ́, torí pé ìbùkún yẹn pọ̀, ó kọjá agbára wọn. Irú ìbùkún bẹ́ẹ̀ náà ni mò ń gbàdúrà fún ọ kí wọn náà ní nínú ọdún yìí. Ìbùkún tí wọn náà máa ní láti máa pe ẹ máa bọ̀, ẹ wá jẹ níbẹ̀. Ṣé ẹ fẹ́ gbowó iléèwé ni? Ṣé ẹ fẹ́ wo lọ́sípítù ni tí wàá máa ran àwọn èèyàn lọ́wọ́? Irú ìbùkún bẹ́ẹ̀ náà ni mò ń gbàdúrà fún ẹ. Bó ni wọ́n á lọ? Ohun tí wọ́n á fẹ́ sọ lọ́sọ̀rọ̀ ní àṣálẹ́ ni pé ó ṣeé ṣe kí ìwọ náà jẹ́ ẹni tó bóyá ọmọ iléèwé ni tó ti ń wá admission, ó ti gbìyànjú títí ọdún wọnú ọdún, ó ti gbìyànjú, ó rí ọ̀nà àbáyọ láti wọ ilé ẹ̀kọ́ gíga. Ó ti ṣe ní tó yẹ kó o ṣe, ó ti lù síbí, ó ti lù sọ́hùn, ó ti fẹ́ lẹ́sẹ̀, kò ṣeé ṣe. Àbí ó tiẹ̀ ti ṣe ìgbéyàwó láti ọjọ́ tó ti pẹ́ ni, ṣùgbọ́n sista alágbájá náà ń pè ẹ́, owó náà ò rí ọmọ tiẹ̀ gbẹ́jọ́. Àbí ó jẹ́ obìnrin ni àbí ọkùnrin tí ó bá ti gbé ọ báyìí láàrin oṣù 2-3 wọ́n á gbé ẹ kalẹ̀ náà sílẹ̀ náà ni. O ò rí ọkọ, àmúbọ́ ló ń mú.
àbí ó jẹ́ olówó àbí okòwò ní gbogbo owó ọ̀nà tó ti gbà ó ti bó bá tún gba business ilé tó bá ti gbọ́ dáwọ́lé pàbó ló máa ń ló ń já sí tó bá tún ti dáwọ́lé yìí kò ní mú èrè wá ṣe ló ń ṣòwò tó ń ṣọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ gan àti èrè àtójú owó òòrí kò lójútùú hallelujah bí obìnrin onísun ẹ̀jẹ̀ yẹn tó jẹ́ pé ọdún 12 ló fi ń gbé àbùkù àti ẹ̀gàn yẹn kiri bíbélì ní ó ti káàkiri gbogbo àdó àwọn oníṣègùn síbẹ̀ kò rí ìwòsàn kàkà bẹ́ẹ̀ ó ń burú sí ni àbí wọn náà ní àìsàn kan tó o ti bò mọ́ra tó o ti rìnrìn ó ti lọ sọ́dọ̀ àwọn dókítà bọ́n ṣe ń gbé ẹ lọ sọ́dọ̀ àwọn specialist àwọn ọ̀jọ̀gbọ́n ó ti lọ káàkiri ọdún gorí ọdún ó ti rìnrìn kò wá yí ọmọ òun náà wá dúró pé tó mo ti gbà kámú hallelujah àbí wà nínú ìpòrúru ọkàn lónìí ni tó bí o ti gbàdúrà bí o ti gbàwẹ̀ bí o ti lọ fún deliverance tó ti lọ káàkiri tó ọ̀rọ̀ ayé ẹ kò wá yí ọmọ gan hallelujah àbí nínú ìgbéyàwó ẹ bóyá ogun abẹ́lé ló ń jà gbogbo ìgbà ogun ní ṣáá ilé wa dàbí ilé Boko Haram kì í ṣe wọ kì í ṣe aya kì í ṣọkọ rárá ohun tó ṣẹlẹ̀ mìíràn ni pé o ò tí ì gba Jésù láàyè láti lo ọkọ̀ ayé ẹ ni hallelujah bóyá ẹbí ará ọ̀rẹ́ tiẹ̀ kọ̀ ẹ́ sílẹ̀ ni tó tí o kò yí ọ gbogbo ẹ̀ ṣé wọ́n máa ní kí ló dé kò kàn yí ẹ náà ni ọ̀rọ̀ ayé ẹ kò lójútùú o ò fẹ́ẹ̀lì o páàsì o kúrò kíláàsì kan náà bọ́n ṣe máa ń sọ gbogbo ẹ̀ kàn dojúrú ni mo ní ìròyìn ayọ̀ fún ọ lónìí ìròyìn ayọ̀ náà ni pé bíbélì ní bí ẹkún bá pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ kì í ṣe ètò Ọlọ́run kì í ṣe ìmọ̀ Ọlọ́run kí ọmọ Ọlọ́run kó wà nínú hílàhílo gbogbo ọjọ́ gbogbo ọ̀sẹ̀ gbogbo oṣù gbogbo ọdún ọjọ́ ń gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún kò lójútùú náà kò sí ọ̀nà àbáyọ kò sí o ò mọ tó fẹ́ gbé gbà o ti sáré gbogbo ìgbìyànjú ẹ pàbó ló já sí o ti rìnrìn o ò rí àánú o ti wá o ti fà kò ṣeé fà o ti lé o ò rí bá ìròyìn ayọ̀ tí mo ní fún ọ lónìí pé Jésù wà nítòsí ohun tó ṣe fún Lúùkù ní àṣálẹ́ yìí ó ṣe tán láti ṣe jù bẹ́ẹ̀ lọ fún ìwọ náà hallelujah ohun kan ṣoṣo ló nílò ọmọ náà tó ń wò mí òun náà ni pé ọkọ̀ ayé ẹ kó o gbé fún kó lò ó ìtàn tá a kà yẹn tí mo sọ fún wa tá a kà tán yìí ìtàn Lúùkù ọgbọ́n orí Lúùkù ó jákulẹ̀ ìmọ̀ ẹ̀ ó jákulẹ̀ òye ẹ̀ ó jákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ala máa ń rò pé torí pé a ti lọ sí ilé ẹ̀kọ́ gíga a ti gboyè ọ̀pọ̀lọpọ̀ wa ACCA LLB LLM masters ta níyẹn PhD ta níyẹn ó ti tán kò sí tó lè dé ìjì kò sí ìjì tó lè gbé wa lọ ọgbọ́n orí wa la bá fi yanjú ẹ̀ irọ́ ni o irọ́ gidigidi ni ọgbọ́n orí ènìyàn ìmọ̀ ènìyàn òye ènìyàn a máa já ní kulẹ̀ tí èèyàn ní rí ọ̀nà lọ rárá hallelujah lónìí ohun tí mo fẹ́ rọ̀ ni pé kó o jókòó kí ìwọ náà kó o wá mú ọkọ̀ ayé ẹ kó o gba Jésù láàyè láti lò ó Jésù kì í loni ní àlòpàtì Jésù kì í loni lọ́fẹ̀ẹ́ Jésù kì í loni ní àlòbàjẹ́ tó o bá ti gbé ọkọ̀ ayé ẹ ìyẹn ni pé ọkọ̀ ayé ẹ tí mo ń sọ níbi ni ayé ẹ gangan ọkọ̀ ẹ tí mo ń sọ ní ayé ẹ ti ẹ̀mí tí ọkàn tara gbogbo ohun tó o ní ti fún ti ẹ̀dọ̀ rẹ tó o bá ti gbé lé Jésù lọ́wọ́ làálàá kókó àfàtó àṣeèrí ká lelelele ká má ba ká máa ṣiṣẹ́ ṣáá ká máa ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ ìlírí àwa dópin hallelujah ohun tí mo sọ lọ́nà àṣálẹ̀ ni pé ìrìn àjò ẹ nípa ti ẹ̀mí nípa ti ara okòwò ẹni o
ẹ̀kọ́ rẹ ni o gbogbo ohun tí Ọlọ́run fún ọ gan ayé ẹ̀ nìyẹn àtọmọ àti àtọkọ ayé ẹ̀ náà nìyẹn nítorí pé n tó wá ṣe láyé náà nìyẹn pé kó ní Ọlọ́run kó rìnrìn àjò ẹ̀mí ní àrìnyè àti àrìnṣe rere kó ní aya kó ní ọkọ kó ní ọmọ kó rí náà kó rí lò kí gbogbo ní ti ara ní ti ọkàn tí ní ti ẹ̀mí kó ṣe àṣeyọrí kó ṣe àṣeyege ayé ẹ̀ nìyẹn sórí àyàfi tó bá gba Jésù láàyè láti lo ọkọ̀ ayé ẹ̀ nínú ọdún yìí àti ṣàṣeyọrí ó máa lágbára díẹ̀ bẹ́ẹ̀ ni torí pé Jésù nìkan ó ní ọ̀nà kò sí àbùjá kankan ní ọrùn ọ̀pẹ hallelujah ohun mẹ́ta yìí mo fẹ́ kó o wò tó bá pa ọkàn pọ̀ tó o ṣetán láti gba Jésù láti lo ọkọ̀ ayé ẹ lónìí èkíní tó mú kí ó ṣẹlẹ̀ ní pé làálàá jọ̀ọ́jọ̀ọ́ kòókòó ká ṣe ká má ba ká lelelele ká má ba ká máa ṣòwò ṣọ́ọ̀tì kí wàhálà ìdààmú àìní ẹkún òṣè yóò kọ́kọ́ dópin inú ayé ẹ ohun kìíní nìyẹn Pétérù Lúùkù ìbá lọlé lọ́wọ́ òfin lọ́jọ́ yẹn ìbá di ẹni yẹpẹrẹ ìbá di ẹni yẹ̀yẹ́ wọn ìbá fi ṣe yẹ̀yẹ́ gidigidi gan pé ó lọ ebi kí ló wá mú bàbá yìí ọ̀tá àgbà yọ Lúùkù ṣùgbọ́n nígbà tó gba Jésù láàyè láti lo ọkọ̀ ayé ẹ̀ ẹ̀gàn yẹn wá di ògo bẹ́ẹ̀ ni ìwọ náà mo rọ̀ lónìí ṣe ni kó o mú ayé ẹ kó o jẹ́ kí Jésù darí ẹ̀ kó o gbé ọkọ̀ ayé ẹ̀ fi jẹ́ kó máa wà á má lo ọgbọ́n orí ara rẹ mọ́ má lo ìmọ̀ rẹ mọ́ má lo òye rẹ mọ́ jọ̀wọ́ gbogbo fún pétò ayé mi nìyí o Jésù ìwọ ló ní mí Pétérù jẹ́ ọ̀jọ̀gbọ́n ó mọ iṣẹ́ rẹ̀ tí ń tẹ̀yìn ṣùgbọ́n àṣedànù gbogbo ìgbìyànjú ẹ̀ ó já sófo ó já sí pàbó nítorí ṣẹlẹ̀ ní pé nígbà tí ó wá yọ̀ǹda ọkọ̀ yẹn bó ṣe sọ wọ́n kó àkókò ẹja ìbùkún yẹn dé ó wá ìbùkún yẹn kò ṣe é dágbé mọ́ ó wá pe àwọn akẹgbẹ́ ẹ má bọ̀ o ẹ wá ràn mí lọ́wọ́ o torí pé ọkọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní rì ìwọ náà tó bá ti ṣe tán tó bá ti pinnu lónìí láti fi jẹ́ kí Jésù kó lu ọkọ̀ ayé ẹ wo àwọn business tó ń close down yẹn òwò ni wàá bá wá rà á ibi tí òsánà yẹn gan ọ̀rọ̀ àwa lànà fún ọ níbẹ̀ ọ̀nà tó ti dín yẹn gan tó dàbí ìgbẹ́ ọlọ́run àwa lànà fún ọ níbẹ̀ àwa máa ya àwọn náà lẹ́nu pé ṣé mi náà ní ẹ̀rí rẹ̀ wá dé ìfọ̀kànbalẹ̀ wá dé ìkorò àwa di ayọ̀ ohun gbogbo tó ń fi ìnira ṣe tẹ́lẹ̀ tó ń fi ẹkún ṣe tó ń fi làálàá ṣe àwa wá pẹ̀lú ìrọ̀rùn àṣẹ ìrọ̀rùn àwa wọnú ayé ẹ hallelujah ohun kejì tí ó ṣẹlẹ̀ ní pé Jésù àwa gba gbogbo ògo ní ayé ẹ gbogbo ògo àwa lo ayé ẹ láti yin ara rẹ̀ lógo bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ kí Jésù kó lo ọkọ̀ ayé ẹ àwa lo ayé ẹ yẹn gan láti yin ara rẹ̀ lógo Pétérù ó di ẹ̀rí fún àwọn akẹgbẹ́ ẹ̀ tó wà nítòsí wọ́n wá rí pé pẹ̀lú Ọlọ́run ní gbogbo ní ṣíṣe ìṣẹ̀lẹ̀ yìí gan ló mú kí àwọn tó kú wá pé tó bá jẹ́ pé báyìí ni ọkùnrin ṣe rí àwa náà ó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé Pétérù yẹn ó mú kí àwọn tó wà ní agbègbè yẹn kí wọ́n tẹ̀lé Jésù nínú ọdún yìí náà ohun tí mo ń gbà ní àdúrà fún ni pé ẹ̀rí tiẹ̀ náà kó máa pe àwọn èèyàn wá sínú agbo Ọlọ́run kí wọ́n máa sọ pé ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o lórúkọ Jésù orin tó máa kọ́nú ọdún nìyẹn o ò ní kọrin àtijọ́ yẹn mọ́ kò sí ó lé ní kò yé mi ní ó sú mi ní wàhálà ní ìdààmú ní àìní ní kò lójútu ní orin àtijọ́ nìyẹn lórúkọ Jésù ò ní kọ orin yẹn mọ́nú ọdún yìí orin àwọn orin rádaràda orin rédèrèdè yẹn ó ti bá 2020 lọ inú ọdún yìí orin yẹn ní pé mo dúpẹ́ mo rí àánú gbà o
mo dúpẹ́ mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló ń rí àánú gbà lórúkọ Jésù wàá rí àánú gbà nínú ọdún yìí o. Pétérù rí àánú gbà, mi ò sí ńbẹ̀ ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé ọkọ̀ Pétérù nìkan kọ́ ló wà ní ibùdó lọ́jọ́ yẹn tó fi jẹ́ pé òun ni Jésù wá tọ̀ lọ, ó rí àánú gbà ni. Nínú ọdún yìí ìwọ náà ó rí àánú gbà lórí aya, lórí ọmọ, lórí ọkọ, lórí okòwò rẹ ní ìrìn àjò ẹnu ọdún yìí lórúkọ Jésù ó máa rí àánú gbà. O ò ní jẹ ìkorò nínú ọdún yìí lórúkọ Jésù. O ò ní wọ wàhálà lónìí lórúkọ Jésù. O ò ní tọrọ jẹ nínú ọdún yìí lórúkọ Jésù. Ọlọ́run àánú yóò la ọ̀nà fún ọ lórúkọ Jésù. Ọlọ́run á gbé ẹ lékè ní ọdún yìí. Ọlọ́run á ṣẹ́gun fún ọ ní ọdún yìí. Aṣọ ìyà, aṣọ ẹ̀gàn, aṣọ àbùkù, aṣọ àìní, aṣọ ìpọ́njú, aṣọ wàhálà, aṣọ àdánù, aṣọ àìsàn, aṣọ òfò lórúkọ Jésù nínú ayé ẹ iná kó jó láti òní lọ. Aṣọ iyì, ti ẹ̀yẹ, ti ìgbéga, ti àṣeyọrí, ti ìbùkún, ti ọlá, ti ọlà, ti àlàáfíà lórúkọ Jésù. Ó yá àwọn áńgẹ́lì kí wọ́n gbé wọ̀ lórúkọ Jésù. Ìwọ náà o gbọ́dọ̀ ní ẹ̀rí nínú ọdún yìí o. Wò ó ti ṣe làálàá kókó nínú ọdún yìí, ọdún ayọ̀ rẹ nìyí. Ṣùgbọ́n Jésù gbọ́dọ̀ lo ọkọ̀ ayé ẹ, ó gbọ́dọ̀ lò ó. Ṣé rí Ọlọ́run kì í fipá mú ni. Ká sọ wípé tó bá ṣe wípé Lúùkù kò gbà ní tó ní ayé rọ́rọ́rọ́ Jésù ó dá á fi sílẹ̀ á lọ. Tó náà ọdún yìí tọkàntọkàn má jẹ́ kẹ́nikẹ́ni pàrọ̀ àfẹ́ má jẹ́ kí wọ́n fagídí mú ẹ kó o lè ṣe àṣeyọrí kó o lè rí rere kí ire kó lè wá bá ọ kí wọn náà kó o lè ní ìfọ̀kànbalẹ̀ kó o lè ní ayọ̀ kí àwọn ohun tó ti ń wá tipẹ́ láti ọjọ́ tó ti pẹ́ yẹn kó lè tẹ̀ ọ́ lọ́wọ́. Ṣe ni kó o gba Jésù láàyè láti lo ọkọ̀ ayé ẹnu ọdún yìí. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Ohun tó máa tún wá ṣẹlẹ̀ ní àkótán ni pé tó o bá ti fi tọkàntọkàn tó o yọ̀ǹda ọkọ̀ ayé ẹ fún Jésù láti wà á wá bẹ̀rẹ̀ sí ní jagun ayé ẹ. Bíbélì ní ó sọ nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 29 ó ní bí Olúwa bá ń bẹ fún wa ta ló lè dojú ìjà kọ wá. Ìyẹn ni pé tó o bá ti yọ̀ǹda owó fún ogun tó ń jà yẹn, ogun àdúgbò, ogun ẹbí, ogun inú ìjọ, ogun ilé ọkọ, ogun lórí ẹ̀gbọ́n ọmọ tó ń jà yẹn, Jésù á bẹ̀rẹ̀ sí ní jagun yẹn fún ẹ. O wà ní jagun yẹn mọ́. Bó ṣe jà fún ọba Jósáfátì nìyẹn nínú ìwé Kíróníkà kejì orí 20 láti ẹsẹ̀ 1 títí dé 30. Wọ́n gbógun ti ọba yẹn ṣùgbọ́n torí pé ó yọ̀ǹda gbọ́ fún Ọlọ́run wá jagun yẹn. Nínú ọdún yìí bí wọn náà ti yọ̀ǹda gbọ́ fún Ọlọ́run tó o ti gba Jésù láyè láti lo ọkọ̀ ayé ẹ, gbogbo ogun tó ń jà yẹn, ogun rádaràda, ogun wàhálà, ogun rírí, ogun àìrí, ogun ojú oorun, ogun ojú àlá rádaràda, àlá rédèrèdè, àìsàn, gbogbo ohun tí ò fi ògo fún Ọlọ́run ayé ẹ torí pé àìsàn fògo fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni rere ni Ọlọ́run. Ìwé Jẹ́nẹ́sísì orí 1 ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹsẹ̀ kan ó ní kíyèsí Ọlọ́run sì wo gbogbo tó dáradára ni. Dáradára ni ìgbé ayé ọmọ Ọlọ́run, ìgbé ayé dáradára torí Ọlọ́run tó dára là ń sìn. Torí náà tó bá ti yọ̀ǹda ọkọ̀ ayé ẹ fún á wá bẹ̀rẹ̀ sí jagun yẹn. O ò ní máa wá jagun wọn. Ogun á dìde o. Hallelujah. Pé a jẹ́ ọmọ Ọlọ́run kò túmọ̀ sí pé ogun ò ní dìde sí wa torí pé tá a bá ṣì ń gbé ní ayé yìí àwọn oríṣiríṣi ogun ló máa dìde sí wa. Bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ ó nínú ayé ó ní a ó rí ìdágìrì ṣùgbọ́n ní ká tújú ká òun ti ṣẹ́gun ayé fún wa. Tó bá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì náà orí 16 láti ẹsẹ̀ 25 títí dé 26 ìtàn Paul àti Silas ni. Wọ́n tì wọ́n mọ́ túbú ni, wọ́n wà ní túbú wọ́n torí pé wọ́n ti yọ̀ǹda ọkọ̀ ayé wọn fún Jésù láti wà. Wọ́n yọ̀ǹda ọkọ̀ ayé wọn fún Jésù. Ó fún wọn ní ìtúsílẹ̀, ó tú wọn sílẹ̀ nínú ẹ̀wọ̀n nínú túbú, ó tú wọn sílẹ̀ láì jà rárá, láì pariwo, ó tú wọn sílẹ̀. Ní tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Nínú ọdún yìí ìwọ náà gbọ́dọ̀ yọ̀ǹda ọkọ̀ ayé ẹ fún Jésù láti wà. Wàá wá rí ìtúsílẹ̀. Àwọn deliverance ìtúsílẹ̀ tó máa ṣayín ládàá, reyín lẹ́pa, fọyín létí, lárí yín mọ́gìrì yẹn kọ́ ni mò ń sọ o.
ìyẹn kọ́ ni mò ń sọ ṣé àwọn deliverance die wọ́n gbé ilé lẹ́yìn ọrùn ìbí wọ́n rẹ lẹ́pa ìbí wọ́n sẹ́ nígbò ìbí wọ́n nà lẹ́gba wọ́n náà ń ṣètúsílẹ̀ deliverance kọ́ nìyẹn abuse nìyẹn abuse bẹ́ẹ̀ ni nígbà Jésù sì wà ní láyé tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn tó ṣe deliverance tó tú sílẹ̀ kò sí tó gbá létí nínú wọn kò sí tó ṣálàdà nínú wọn kò sí tó gélé nínú wọn ọ̀rọ̀ Ọlọ́run ni tó bá ti lè yọ̀ǹda ayé ẹ fún Jésù tó ń wakọ̀ ayé ẹ wò gbogbo ogunkógun tó bá dìde ṣe báyìí á wá dìde á máa jagun yẹn ni wàá wá ní ìsinmi wàá wá ní ayọ̀ kò sí ogunkógun tó lè borí ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí ogun kì í borí ọmọ Ọlọ́run tẹ bá rí ọmọ Ọlọ́run tí ogun borí ẹ̀ ó ti mú ohun kan mọ́ ni bẹ́ẹ̀ ni ìwò èyí tó ń sáré kiri kókókókó máa wá lọ àwọn wòlíì kiri àwọn wọn wá ní o lọ síbẹ̀ wá wọn á ní o lọ wá wẹ́wẹ́ àpò méje wá wọn á gba adìẹ méje lọ́wọ́ ẹ̀yin obìnrin wọn á lù ẹ́ ní jìbìtì ara wọn á tún lù ẹ́ ní jìbìtì owó ìwọ ni kó jẹ́ kí Jésù kó lu ọkọ̀ ayé ẹnu ọdún yìí èyí tó sáré kiri orí òkè tó ń sá kiri ò ní sunlé ẹlòmíràn ráyè tọ́jú ọkọ kò ráyè tọ́jú ọmọ ó tó gẹ́ wò ó níṣẹ́ ni kó o gbé ọkọ̀ ayé ẹ̀ fún Jésù jẹ́ kó lò ní ọdún yìí tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní lò ó báyìí ìtura dé o gbogbo tó ti ń wá láti tó ti pẹ́ á wá tẹ̀ ọ́ lọ́wọ́ ìwọ náà wá láyọ̀ ìwọ náà wá ní ìfọ̀kànbalẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí ọ pé ẹ máa kú oríire báwo Olúwa ló ṣe yìí tó bá ti wá gbé ọkọ̀ ayé fún àwọn ìyá tí máa ń yí orúkọ yẹn padà pé Olúwa dá mi lọ́lá Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ṣẹ́gun fún mi Olúwa dá mi láre tèmi lolúwa ayọ̀ mi dé ọlá mi dé ògo Olúwa Olúwa nífẹ̀ẹ́ mi mo ríre Olúwa káyọ̀dé àánú dé àwọn ìyá tó máa ń yí orúkọ ẹni padà àwọn àbẹ̀sí ń ṣẹlẹ̀ ní ayé ẹ̀ hallelujah ọ̀nà nìyẹn ọ̀nà kan ṣoṣo tó wà nìyẹn wo èyí tó gbẹ́bọ ìwọ ọmọ Ọlọ́run nìyẹn òun lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n rí ẹ̀ ń gbébì lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń gbẹ́bọ bẹ́ẹ̀ ló ń bá wọn tún bá wọn dọ́gba ní ọjà díẹ̀ ọmọkùnrin ò tó o ẹ máa dọ́gba àràgbé láyé o wò ó tó bá fẹ́ rà á gbé inú Jésù ni kò ti rà á gbé yóò dára fẹ́ lórúkọ Jésù kí n tó máa lọ bóyá o ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run Jésù tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo tí mò ń sọ yìí ó máa dàbí àròsọ ìtọ́ni lójú ẹ torí pé o ò ní òye ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò yé ọ bóyá ọdẹ tí wàá mọ̀ nígbà kan ṣùgbọ́n làálàá ìṣòro ayé ìdààmú ayé ó ti dá ọ padà kò pẹ́ jù o òní ni kó o padà wá sílé òní ni kó o padà sínú agbo tó o ti kúrò agbo ìgbàlà agbo ayọ̀ agbo tí oréré wà agbo tí ìtẹ̀síwájú wà agbo tí ó fún ọ ní ìrètí ọ̀la nígbà tí ayé bá parẹ́ tí ayé bá tán bó o bá ti ṣe tán ibikíbi tó bá wà báyìí fẹ́ kó o gbé ọkọ̀ rẹ lé òkàyà rẹ báyìí ọwọ́ ọ̀tún rẹ kó o sọ tẹ̀lé mi pé Jésù Olúwa o ṣeun lọ́pọ̀lọpọ̀ ní àṣálẹ́ yìí fún ọ̀rọ̀ tó rán sí mi mo dúpẹ́ fún ọ̀rọ̀ ìyè tí mo gbọ́ yìí mo wá bí mo ṣe rí mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí Jésù o dárí gbogbo àìṣedédé mi jì mí Jésù o wọ inú ayé mi mo gbà ọ́ ní Olúwa àti olùgbàlà mi láti òní lọ mo yọ̀ǹda ayé mi fún ọ ìwọ ni kó máa wà mi ò tún sí Sátánì mọ́ mi ò tún sí èṣù mọ́ mo gbẹ́kẹ̀lé ọ mo sinmi lé ọ máa tọ́ mi máa darí mi wọ́n sìn ọ́ títí ikú yóò fi pa ojú mi dé o ṣe tó pé o ti gbọ́ àdúrà yìí Jésù Olúwa wa kò jù bẹ́ẹ̀ lọ tó bá ti gbàdúrà yìí mo kí ọ káàbọ̀ sínú ẹbí aláyọ̀ mo kí ọ káàbọ̀ sínú ìrìn àjò ayọ̀ wo ìrìn àjò tuntun ló bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀tun ló bẹ̀rẹ̀ lónìí tó bá jẹ́ kó gbàdúrà yẹn tọkàntọkàn tí wọn náà bá sùn ní àṣálẹ́ yìí oorun ayọ̀ ló máa sùn èmi gangan màá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ọ màá bẹ̀rẹ̀ sí ní fi ìrìn àjò lé Ọlọ́run lọ́wọ́ gbogbo ìgbà òun fẹ́ kó ṣe ní pé tẹ̀mí láago gbogbo social media platforms ni wọ́n wà jẹ́ ká jọ sọ̀rọ̀ àsọyépọ̀ jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ rẹ fi ìwé ẹ̀bẹ̀ rẹ ránṣẹ́ sí mi mo fẹ́ gbọ́ ẹ̀rí rẹ lórúkọ Jésù yóò dára fún ọ ọdún tá a wà yìí gbogbo ètò rere tí Ọlọ́run ní fún pàápàá ní oṣù yìí gan àwọn rere tí Ọlọ́run ní fún ní oṣù yìí lórúkọ Jésù gbogbo ẹ̀ ni yóò tẹ̀ ọ́ lọ́wọ́ o ò ní pàdánù nǹkan ní oṣù yìí
o ò ní pòfo ní oṣù yìí, ayọ̀ ló fi bẹ̀rẹ̀ oṣù yìí o, lórúkọ Jésù ayọ̀ ló fi lò já, lórí aya, lórí ọkọ, lórí ọmọ, o ò ní rí ìdààmú, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́, ojú òsì ní tì ọ́. Mo gbọ́ pé o sọ pé o ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Bàbá yẹn, màmá yẹn, ọmọkùnrin ọmọbìnrin yẹn, tèmi láago, jẹ́ ká jọ sọ̀rọ̀, fi ìwé ìbẹ̀rẹ̀ ránṣẹ́ sí mi, mo fẹ́ gbọ́ ohùn rẹ, ká jọ rìnrìn àjò yìí, yóò dára fún ọ lórúkọ Jésù, o dẹ̀ ní ṣìṣe, o ṣe gan torí pé o wáàyè láti darapọ̀ mọ́ mi ní àṣálẹ́ yìí, yóò dára fún ọ. Program yìí mo fẹ́ kó o share pẹ̀lú àwọn ọ̀rẹ́, alájọgbé, alájọbí, aládùúgbò, àwọn ọmọ ibiṣẹ́ yín, share pẹ̀lú wọn, kí àwọn náà kí wọ́n wá jẹ́ oore ọ̀fẹ́ wákàtí tá a máa ń pàdé ní ọjọ́ sátidé yìí, yóò dára fún ọ lórúkọ Jésù. Títí dìgbà tá a tún ríra, gbọ́ èyí, Jésù lolúwa, ó dìgbà kan náà.